Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹgbẹ́ wa àpapọ̀ láwa yìí ní àpapọ̀ ilé ẹgbẹ́ ọlọ́mọ ọba ní ilẹ̀ Ìwó ní abẹ́ àṣẹ àwọn bàbá wa tí wọ́n jẹ́ alága àpapọ̀ fún tí ń jẹ́ ọlọ́mọ ọba nílẹ̀ Ìwó àti agbègbè rẹ̀. Bẹ̀rẹ̀ látòrí bàbá mi tí wọ́n jẹ́ olórí tí wọ́n kó gbogbo wa jọ, bàbá mi Abdulfatai owó oníran, ẹ bá ń fara hàn lé o. Bàbá tí wọ́n jẹ́ alága fún gbogbo tí ń jẹ́ ọlọ́mọ ọba ní ilẹ̀ Ìwó àtàgbègbè rẹ̀ nù. Bàbá mi tí wọ́n jókòó ní apá ọ̀tún wọn, àwọn ni wọ́n jẹ́ igbákejì fún wọn. Gbogbo wa máa ń pè wọ́n ní bàbá wa Mọ́sálà. Bàbá mi ẹ dìde, ẹ fara hàn lé. Níkàlẹ̀ yìí, ìdílé mẹ́rin níjọba nílẹ̀ Ìwó tí a sì ní agboolé 154. Ṣùgbọ́n ìdílé mẹ́ta wà níbí. Ká tó kọjá lọ síbẹ̀, akọ̀wé àpapọ̀ fún tí ń jẹ́ ọlọ́mọ ọba nílẹ̀ Ìwó àtàgbègbè rẹ̀, ọmọọba Ganiu Saheed láti ìdílé Adégúnodò. Ọmọọba ìtẹ̀síwájú oníbàjẹ́ o, àpèrèwò oníbàjẹ́ o. Ọlọ́jà aláṣepẹ́. Ìdílé mẹ́rin ló ń jọba nílẹ̀ Ìwó. Ìdílé mẹ́ta wà níbí. Ìdílé Adégúnodò wà pẹ̀lú wa níbí. Ìdílé Aláwùsá wà pẹ̀lú wa níbí. Ìdílé Ògúnmákindé Àndẹ wọ́n wà pẹ̀lú wa níbí. Ṣùgbọ́n ìdílé Gáàsẹ̀ wọ́n wà níbí nípa ti ẹ̀mí, ṣùgbọ́n wọn ò sí níbí nípa ti ara torí pé àwọn ni wọ́n sì lo ìṣàkóso lọ́wọ́. Lábẹ́ bẹ́ẹ̀ la ní agboolé 154 ní ilẹ̀ Ìwó tó ń jọba, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin bàbá wa? Agboolé 40 àtẹyọkán sì wà níbí pẹ̀lú gbogbo mọ́gàjí wọn. Fún àmì ìdánilójú, gbogbo mọ́gàjí pátá ẹ dìde, ẹ jẹ́ ká jókòó. Gbogbo èyí tí a fẹ́ gbé bíbà yìí sọ, ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ti fọwọ́ sí, ìdílé kẹrin náà fọwọ́ sí, ṣùgbọ́n wọn sí níbí. Ṣùgbọ́n ìdílé mẹ́ta yẹn a ti rí 40 àti ẹyọkan. Ẹ rí i pé tá a bá ní ká gbé sórí wọn, a ti kọjá cut off gan, tó túmọ̀ sí pé márùn péré ló ṣẹ́kù. Bàbá mi ọlọ́jẹ̀ láti pẹ́. Ibi tá ti wá gbé rèé, ká má fi gba àsìkò. Ṣùgbọ́n ṣáájú kí n tó lọ bẹ̀, alága ọ̀dọ́ fún gbogbo tí ń jẹ́ ọlọ́mọ ọba nílẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀, fẹ́ jẹ́ pé gbogbo wa náà la yàn án, ọmọọba Abdulhakeem Arúlútadéṣe, ẹ bá ń fara hàn lé. Ọlọ́run jẹ́ láti pẹ́ o. Ẹni tó jẹ́ igbákejì wọn, bó ṣe já sí pé wọ́n á máa jiyàn, ọ̀gá mi àwọn ìbọn túbẹ̀ ń wò, ṣùgbọ́n a ságbà pé ọ̀gá náà méjèèjì, ọmọọba Adédọjọ Súnwò, ẹ bá ń fara hàn lé o. Ọmọọba ìtẹ̀síwájú ọlọ́jà, a máa tẹ̀síwájú o. Ọlọ́jà láti pẹ́ o. Ní àìní fọ̀rọ̀gùn, gbogbo ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí, àwọn bàbá wa ti wà níkàlẹ̀ tí wọ́n bá wa yànnà náà. Bàbá mi tí wọ́n jẹ́ alága ìpẹ̀tù sí aáwọ̀, ẹ rí i pé lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì gan, wọ́n á máa ní alága fún ètò tó bá fẹ́ wọ́ láti jẹ́ kí ó gbà tuntun ṣe padà. Bàbá mi ọmọọba High Prince Lékan Lámúyè. Praise the Lord. Ọmọọba ìtẹ̀síwájú ọlọ́jà. Èmi ò tẹ̀lé òun wí oṣù kan, Kàsálí ni màá fi ọlọ́jà láti pẹ́. Ẹ rí i pé Ọ̀rúnmìlà jẹ́ agbẹnusọ fún àwọn èèyàn ìmọ̀lẹ̀. Èmi tí mo wà wájú yín yìí, àwọn bàbá mo jẹ́ agbẹnusọ fún wọn ní gbogbo ìdílé tó ń jẹ ọba ní ilẹ̀ Ìwó. Mi ní ọmọọba Ismail Aládé tí gbogbo ilé mọ̀ sí ọlọ́jà láti pẹ́ o. Bàbá mi tí wọ́n jẹ́ alága pátápátá fún ìjókòó wa yìí, àwọn ni wọ́n kọ́kọ́ síde ọ̀rọ̀
Yorùbá ní ẹlẹ́rù náà ní gbé níbi tí ó ti wúwo. Wọ́n á tiẹ̀ kọ́kọ́ fi ẹ̀mí ìmoore wọn hàn sí ìjókòó yìí, sí gbogbo mọ́gàjí mọ́gàjí nínú ilé kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ olórí fún, tí wọ́n pè tí wọ́n sì jẹ́ wọn. Bàbá ó fi ìmoore hàn, wọ́n ó sì dúpẹ́ ní ọwọ́ wọn. Kí a tó wá láàrin bíi ìṣẹ́jú méjì péré, kí a tó wá bọ́ sórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ. Ṣùgbọ́n kí bàbá mi ó mọ múra sílẹ̀. Bàbá mi pàtàkì ní ìjókòó yìí, bàbá mi bàbá ọba láti ìdílé Adégoróyè, kí bàbá mi ó mọ múra sílẹ̀. Àní wọ́n kọ́kọ́ sídìí ọ̀rọ̀ nígbà tí bàbá wa bá kí wa tán. Bismillah. Wọ́n ní ẹ ṣe nǹkan ó ṣe yẹ kéèyàn ó ṣe là bá jókòó. Ọlọ́run ní pé à ń pa lágbára Ọlọ́run, ojú òní tí a ò sábà lẹ́kọ̀ọ́. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. ọmọ ọba ìtẹ̀síwájú wo yóò lágbà. bù wá ṣe o. Àjọ àwọn ọgbà o. Bismillah. Ẹ bá ń fún bàbá mi ní àná. Bàbá mi tí wọ́n jẹ́ olórí. Bàbá mi tí wọ́n jẹ́ bàbá mi tí wọ́n jẹ́ olórí pátápátá fún ìjókòó wa yìí, ohun wọn láti gbọ́n. Bàbá ọlọ́jẹ láti fẹ́ ọ. Nígbà tí bàbá mi gúnlé ọ̀rọ̀, èèbọ̀ kí àtẹ̀wọ́mù rẹ̀ kò lè dáadáa. Àkọ́kọ́ náà tí àkọ́kọ́ bẹ́yìn rẹ̀ náà, ó ní pé ìwò lábára wa yìí. A fẹ́ gbọ́ lẹ́nu bàbá wa ibi tí a ti wá, bóyá sánmà láti jábọ́ o, bóyá láti Oǹdó láti wá o, bóyá láti Kwara láti wá o. Àwọn bàbá wọ́n bá wa yànnàná ẹ̀. Bàbá mi tí gbogbo ilé dá lóṣù pé kí wọ́n sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àbá tí ń tẹ̀ sí mi, àní wọ́n padà sọ jáde pé ẹni tán fi rán ni. Bàbá mi Ọ̀ṣunwò Adégoróyè, Ọlọ́run jẹ́ lásìkò ẹ̀ o. Ẹ bá ti kábíyèsí fún bàbá wa. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. 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 Adédọjà Ọ̀ṣunwò, òun ni mo fi ọ̀rọ̀ náà sí lẹ́nu, tí ó sọ ìtàn bí a ṣe wá dé ilẹ̀ Ìwó, òun ni yóò sọ fún wa. Torí òòṣà tí a bá ń sìn, tí àbá fi ojú ọmọ èké mà, òòṣà náà parun ni, tó ìdílé wo ní parẹ́ o. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba, ọba tó wù nínú àánú rẹ̀ tó dẹ̀mí wá sí. Tí ó bá dẹ̀mí wá sí lónìí, tá a là wá, a dúpẹ́ o. A kí ẹ̀yin bàbá wa ọmọ ọba tẹ́ wà níkàlẹ̀. Atara bẹ́ẹ̀, a kí bàbá mi Olúwo tilẹ̀ Ìwó, ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Àwa fi wọ́n kí gbogbo ọba agbègbè pátá, gbogbo ibi tí Ìwó dé pátápátá, Ìwó Òkè, Ìwó Àtẹ, Ìwó Òsìn, Ìwó Àgúrá, gbogbo ibi tí Ìwó tàn dé pátápátá, a fi kí wọn pé àjọṣe wa ò ní bàjẹ́ o. Wọ́n wá tara rẹ̀, mo kí bàbá mi Ọ̀jájá, Ọ̀tẹ́mọ́lẹ̀, Tẹ́mẹ́ní, Òkúnmọlósùn, Òkúnmọláta, Ọ̀jámọlókó láàlà sọnù. Mo kí bàbá mi Ọ̀wọ̀ Adé, Aláàfin tuntun nẹ́nẹ́. Ikú
bàbá yèyé kọ́lọ́run ọba ní lọ́rẹ̀ ẹ̀mí wọn. Láì dé ìnà pẹnu, iṣẹ́ tí wọ́n rán mi ni wípé ńbo la ti wá. Ìyìn sì ní sọ kọjá tí àwọn bàbá mi fi lé mi lẹ́nu pé ibi tá a ti wá rèé. Kò síyèméjì ńbẹ̀ pé Ifẹ̀ la ti wá. Láti orí Tẹ̀lú tó jẹ́ ìpìlẹ̀ wa níwò. Tẹ̀lú tá a sì ń sọ yìí, ọba lọ́ràn nífẹ̀ẹ́ ni bàbá ẹ̀. Ìyá rẹ̀ àrọmọdọ́mọ Ògbóòrú tó tẹfẹ̀ ọ̀dàdó ni à ń pè ní Lúwo Gbàgìdá nílé Òwòdò nífẹ̀ẹ́. Kí ló fà á tí ìyá fi di ọba ní Ifẹ̀ gan-an? Ẹ rí i pé kò sí nínú àṣà ilẹ̀ Yorùbá kí obìnrin ó di ọba, ṣùgbọ́n a rí kan nífẹ̀, a sì rí kan lọ́yọ̀ọ́. A rí Lúwo Gbàgìdá nífẹ̀, a sì rí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn lọ́yọ̀ọ́. Kí ló wá fa tìyá wa Lúwo Gbàgìdá? Ẹ rí wípé mo sọ wípé àrọmọdọ́mọ Ògbóòrú ni. Ògbóòrú ló pẹ́ lórí oyè títí tó Ògbóòrú òkú mọ́, tó fi jọ bàbá mi kan ní ilẹ̀ Ìwó tí wọ́n ń pè ní ọba Àwáyé Èkú, ọba Muhammadu Lámúyè. Ni àwọn ọmọ bá kánjú pé ńgbò làwọn ó tó débẹ̀, ni wọ́n bá fi ọgbọ́n yẹjú Ògbóòrú. Ìgbà tí wọ́n yẹjú Ògbóòrú tán, wọ́n wá rí i pé ọba tí wọ́n ń jẹ nífẹ̀ kò pẹ́ kó tó máa kú mọ́, wọ́n dífá. Wọ́n ní ẹ lọ rèé wá àrọmọdọ́mọ Ògbóòrú kẹ́ ẹ fi sórí oyè. Gbogbo ọkùnrin Ògbóòrú ló ti kúrò nífẹ̀ nígbà náà. Ẹnu àrọmọdọ́mọ rẹ̀ tí ń bẹ nífẹ̀ nígbà náà ni ìyá wa Lúwo Gbàgìdá tó lọ́kọ nílé ọba lọ́ràn. Nàbà ní ńgbò ti jẹ́ pé àrọmọdọ́mọ rẹ̀ náà ni ẹ jẹ́ ká fi sórí oyè, ni wọ́n fi fìyà sórí oyè. Ìgbà tí wọ́n wá fìyà sórí oyè, ọmọ rẹ̀ tó bí fún ọba lọ́ràn Tẹ̀lú, ní ìgbà ìwáṣẹ̀ bí bàbá bá kúrò lórí oyè, ọmọ rẹ̀ ni yóò bọ̀ sí orí oyè padà. Ni wọ́n wá wò wípé ká bá ní ká fi Tẹ̀lú sórí oyè padà tí Lúwo Gbàgìdá bá sí tó bá síra tán, a ti bọ́ sí ẹsẹ̀ míì nù, a ti bọ́ sí ẹsẹ̀ ọba lọ́ràn, a ti kìbọnú ìran oyè ní Ifẹ̀. Ni wọ́n fi wá ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o, ìwọ Lúwo Gbàgìdá tó bá mọ̀ pé o fẹ́ kọ́mọ rẹ ó jọba, gbádé fún un kó lọ tẹ̀dó sí ibòmíì ni o. Nìyá wa Lúwo Gbàgìdá bá fi gbé adé fún Tẹ̀lú pé kó lọ fi jọba sí ibòmíì. Wọ́n dífá. Ifá sọ fún wọn pé tí wọ́n bá débi ẹyẹ tí ń sọ̀rọ̀ bí èèyàn ni kí wọ́n tó dádé. Ẹyẹ ìwo ní sì ń sọ̀rọ̀ bí èèyàn, òun náà ni ẹyẹ Ayékòótọ́. Ní Tẹ̀lú bá kúrò, ìtẹ̀dó Tẹ̀lú àkọ́kọ́ ní Ògúndìgbàró. Ṣùgbọ́n nígbà tí wọ́n dógun dìgbàró, wọn ò bá ẹyẹ tí ń sọ̀rọ̀ bí èèyàn ń bẹ̀. Tẹ̀lú ọ̀dádé. Ọba bíi àwọn aṣáájú la lè pè wọ́n torí wọn ọ̀dádé bíi 4 ló wọlẹ̀ sùn l'Ógúndìgbàró. Ìgbà tí wọ́n kúrò l'Ógúndìgbàró, wọ́n padà wá sí Ẹrùnmú lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn. Ẹrùnmú ni wọ́n tẹ̀dó sí, ṣùgbọ́n àìrí omi ń dà wọ́n láàmú ní Ẹrùnmú. Tó bá ti dàsìkò ẹ̀rùn, wàhálà rírí omi ó ń fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣe.
ìyẹn tún fà á kí wọ́n tún gbéra kúrò lẹ́rùn mú kí wọ́n tún máa tẹ̀síwájú sí i. wọ́n tẹ̀síwájú wọ́n padà dé ẹ̀gbẹ́ Ìwó. ti di ara Ìwó lónìí tá à ń pè ní Igbó Oríta. Igbó Oríta yẹn ni wọ́n ti pẹ́ díẹ̀ tó jẹ́ wípé ẹni tí ń ṣàdarí wọn nígbó Oríta níjọ́ náà lọ́hùn ni wọ́n ń pè ní Jíkànmù. Jíkànmù yìí ni wọ́n ń ṣàárẹ̀ lọ́wọ́ tí wọ́n tún fi dífá wípé ìkọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ kú tẹ́ ẹ̀ bá ti débi tẹ́ ń lọ. Jíkànmù yìí ni wọ́n wá gbé nínú àárẹ̀ rẹ̀ tí wọ́n tún tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Ìgbà tí wọ́n dé ibi tí à ń pè ní Adẹ́kẹ́ lónìí lójú odò yẹn gangan ni Jíkànmù dákẹ́ sí, ni wọ́n bá ń pè ní Ọbadákẹ́. Wọ́n tẹ̀síwájú láì ní gbà wá lásìkò ni wọ́n fi wá dé ibi tí Odídẹrẹ́ gangan wà tá à ń pè ní Ìwó lónìí. Ẹni tí ń ṣáájú nígbà náà, nígbà tí Jíkànmù tó síwọ́ ọṣẹ́ tán, òun là ń pè ní Pàárín Olúmádé. Pàárín ni ó wá gbà wípé a ti débi tí Ifá ti ní ká dádé. Pàárín lọba àkọ́kọ́ tó kọ́kọ́ dé adé tá a gbé kúrò nífẹ̀. Pàárín ọ̀hún ni wọ́n sin sí ilé Dénàpẹ́nu. Ìpìlẹ̀ wa Ifẹ̀ ni, kódà tó fi dórí bàbá mi Tádéṣe tí wọ́n jẹ. Tọ́ba bá ti jẹ níwò, dandan ni kó fìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sí Ifẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tó bí Ọbàlọ́ràn. Ṣé ẹ mọ̀ wípé adé ìyá wa ládé, adé Olúwo Gbádìdá, òun ládé tá a dé. Kò sí bọ́ ọmọ sì ṣe lè kàǹkà tó. Lóòótọ́ Ọbàlọ́ràn tá à ń sọ yìí ìjòyè pàtàkì ní nífẹ̀ nígbà náà. Ṣé ẹ sì mọ̀ pé bí èèyàn bá ti di ọba, ó tún ti tóbi ju ìjòyè lọ. Gbogbo wa náà là á sì mọ́ gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kí ọmọ wa kó tóbi jù wá lọ. Ìran Tẹ̀lú ti padà tóbi ju Ọbàlọ́ràn lọ nítorí wípé ó ti ń dé adé ìjòyè sí ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ti wù kí ọmọ ó tóbi tó, kò ní tóbi ju bàbá ẹ̀ tóbi lọ o. Ọbàlọ́ràn ló bí Tẹ̀lú. Kò wá sí ìtàn kan tó lè tẹ ìtàn tá à ń sọ ìrí lọ́dọ̀ àwọn bàbá tiwa tó bí wa. Kò sí ìtàn kan tó lè pa ìpìlẹ̀ wa rẹ́. Gbogbo ìtànkítàn tí bá tún ń wá lẹ́yìn eléyìí, àhesọ ọ̀tàn ni o. A lè rí ń tá yọ kúrò nínú ìtàn, a lè rí ń tá fi kún. Èyíkéyìí tá a bá rí ká yọ kúrò ńbẹ̀, èyíkéyìí tá a bá rí ká fi kún, kò mú wa kúrò lọ́mọ Ọbàlọ́ràn nífẹ̀, kò sì mú wa kúrò ní pé adé Ọọ̀ni tí Olúwo Gbádìdá dé ńlá dé, kò mú wa kúrò ńbẹ̀. A sì rí wípé ọ̀rọ̀ kan ń jà rìnrìn lórí atẹ́gùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. A kí bàbá wa Ọọ̀ni Ọ̀jájá Adéyẹyè Ẹnìtàn. Bàbá gbogbo wa ni. Ifẹ̀ ni orísun gbogbo wa. Ṣùgbọ́n bàbá tó bímọ líle ló bímọ tó dẹ̀. Mo rántí ní ọdún kan, bàbá Awólọ́wọ̀ wọ́n wá ṣe campaign nìbàdàn. Wọ́n ń sọ̀rọ̀ lọ, wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí, èmi ni bàbá yín, ẹ̀yin lọ́mọ mi.
ọ̀pọ̀ ẹ̀rẹ̀ nìkan bá pariwo pé wọ́n ti rẹ́ àpò òun o wọ́n ti kówó òun lọ o ṣe ẹ̀ sì mọ ẹ̀yin oníròyìn lẹ́ bá gbé gbohùngbohùn sí bàbá lẹ́nu pé bàbá ẹni ẹ̀yin ni bàbá gbogbo àwọn ọmọ tí ó wà ń bí àwọn tí wọ́n rẹ́ àpò náà sẹ́yìn ni bàbá wọn bàbá wa farabalẹ̀ dáhùn wọ́n ní bàbá tó bí ọmọ tó dẹ̀ náà ló bí ọmọ tó lè ọmọ ìrìnà kan náà ibi tá a lè fi ṣìpẹ̀ fún bàbá wa ni pé a kí wọn pé wọ́n kú sùúrù wọn fi hàn wípé agbádá àgbàlagbà tí wọ́n wọ̀ wọ́n kàn ń wò wọ́n lọ́mọdé ni agbára àgbàlagbà ara àgbàlagbà ní ń bẹ lára wọn tó tú agbádá náà wọ̀ torí rẹ̀ lágbádá àwọn ò fi wọ́lẹ̀ lọ́rùn wọn. àìwọ́lẹ̀ lọ́rùn wọn agbádá wọn ló jẹ́ kí wọ́n máa ṣe bí wọ́n ti ń ṣeun bàbá wa rí ọmọ tí ń wọ́lẹ̀ lọ́rùn ẹ̀ nínú àwọn tí wọ́n wọ agbádá bàbá wa kò sí ní tó burú ká bá kó lọ́wọ́ bàbá wa rí i pé kò ní gba kíkó ká bá gé létí kó lè bá ṣe déédéé rẹ̀ àti kíkó lọ́wọ́ àti gígé létí èyí tó bá yẹ nínú rẹ̀ gbogbo ọmọ ọba tí ń bẹ níwò àní wòran o tó bá jẹ mọ́ kíkó lọ́wọ́ á kó lọ́wọ́ tó bá jẹ mọ́ gígé létí á gé létí tí ó wà déédéé àti bàbá wa Ọ̀jájá lẹ́ẹ̀kan sí ogbó kábákábá ló gbó àwọn àgbórákòrò ní tìgbín jẹ́ẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́ẹ́jẹ́ làdágbó bálẹ̀ ò bálẹ̀ àdán kì í rọ̀ wọ́n fọwọ́ páwú wọ́n fèrè gìjòbè àṣẹ bẹ́ẹ̀ fún bàbá mi Olúwo tilẹ̀ wò kó rí bẹ́ẹ̀ o ọlá aláwọ̀láwà làkú wá tá àbọ̀ mi rèé o. ọmọọba ìtẹ̀síwájú wo lágbà. ìtàn tí ọ̀gá mi ọmọọba Adélọ́jọ̀ Ọ̀ṣunwò sọ yìí. ẹ̀yin bàbá wa pátápátá mọ́gàjí ní ìdílé kọ̀ọ̀kan àti mọ́gàjí nínú ilé kọ̀ọ̀kan àti gbogbo ohun tí ń jẹ́ ọ̀dọ́ pátá ọlọ́mọọba nílé Ìwó àtàgbègbè ẹ̀ sétàn yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ jẹ́ kí gbogbo wọn nawọ́ sókè. bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wá já fún ọmọọba Adélọ́jà Ọ̀ṣunwò àtẹ́wọ́ tó rìnlẹ̀ dáadáa àti yọ̀ǹda yín. nígbà tí a ń ṣe àfihàn ní ẹ̀ẹ̀kan tí èèyàn bá lu kọ̀bùlé nínú ọ̀run àwọn onímọ̀ fi yé wa pé kò bàrún jẹ́ ṣùgbọ́n tí èèyàn bá lu bàdí ìrun ti bàjẹ́ nù. ṣé bí gbogbo wa la gbà pé bàbá mi Najim Abolúsọdún gbogbo wa la gbà pé àwọn sì ní mọlúbìnrin ilẹ̀ Ìwó. tó bá yẹ kí gbogbo wa la gbà bẹ́ẹ̀ já náwó sókè. ẹja káwọlẹ̀ ẹnì kejì tí bẹ́ẹ̀ni bàbá mi tí gbogbo ilé tó fi ọ̀rọ̀ sí lẹ́nu pé kí wọ́n bá wa kí bàbá wa Ọ̀jájá dáadáa àti gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá pé a bá wọn jà Ìwó ń ṣe tí wọ́n kí àwọn náà ó mọ́ padà lẹ́yìn wa. bàbá mi tí wọ́n gbé gbogbo iṣẹ́ náà fún àná ni bàbá mi bàbá ọba Sábìt Oríadé ẹ bá fún bàbá mi látẹ̀wọ́ láti ìdílé Adégúnwòrò.
kí owó èèyàn ọba ọba tẹ́ wà ń jòkó pátápátá látàárọ̀ ọlọ́run ó jà ṣàṣeyọrí o yóò rí bá a ṣe ń fẹ́ o yóò jà sí rọrùn fún wa o pẹ̀lú haúlà kùwàtà ìlà ìlà sí. A kí gbogbo àwọn ọba tí wọ́n wà lágbègbè ọlọ́run ó jẹ́ wọn ó ṣe jìnnà àwa kí Ọọ̀ni of Ifẹ̀ tó wà ní Ilé Ifẹ̀ ọlọ́run ọba yóò jẹ́ kẹ́mi rè ogún o ẹ̀mí rè ogún yóò ṣe jìnnà bí ṣe ń ṣe tí ń ṣe àìmọ́ ṣe mọ́ ọlọ́run lè jẹ́ tiwọn. A kí gbogbo àwọn ọba yòókù náà pátápátá tí nílẹ̀ Ìwó bí wọ́n ṣe ń ṣe tí ń ṣe àìmọ́ ṣe mọ́ ọlọ́run lè jẹ́ tiwọn o ọlọ́run ó jẹ́ kẹ́mi wọn ogún ọlọ́run ó jẹ́ kárí wọn pẹ́ ní táǹfẹ́ ọlọ́run ó ṣe fún kálukú. A kí gbogbo àwọn ọba tí wọ́n wà lágbègbè ní tí wọ́n wà ní kíní tí wọ́n jẹ́ pètò wọ́n ń bá ní lọ́wọ́ sí ọ̀rọ̀ yìí ọlọ́run ò ní jẹ́ kójú ó tì wọ́n ọlọ́run ó jẹ́ wọn ó ṣe jìnnà àwọn ọ̀dẹ́yẹ sẹ́nìkankan kí wò nílọsíwájú náà la wà fún àdẹ́yẹ sẹ́nìkankan àpẹtẹ nìkan ò sí ṣùgbọ́n kéèyàn pété ọmọ ọba Ìwó kájájọ lákàsí náà lọ dáa jù ọlọ́run mọ́ mẹ́rí wa o ọlọ́run ò ní mẹ́rí wa o níta gbé ka náà ìbọn bá jọ náà tán ọlọ́run ò ní fi àṣà wá tì ọlọ́run ó jẹ́ kájọ jẹ́ o gbogbo àwọn ọba tí wọ́n ń bẹ ní ilẹ̀ Yorùbá yìí a dúpẹ́ lọ́wọ́ wọn a kí wọn ọlọ́run ọba mi ngòòlù tó ní kálukú dìmọ̀wọ́ ọlọ́run ò ní jẹ́ ó dàrú tí ọba wa dàrú ọ̀ràn ní kálukú náà ò ní dàrú o ilẹ̀ Ìwó yìí ọlọ́run ò ní jẹ́ ó dàrú mọ́ wa lọ́wọ́ o àwọn afẹ́sẹ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Ìwó a sì ń fẹ́ kí wọ́n dáa kórí bí àwọn ìlú yòókù tí ò sí kọ́ tí ò sámòdì tí sì ń tò pẹ̀lú ògo ọlọ́run kọ́lọ́run bá ní tó ìwé ìná o síbi tá à ń fẹ́ ohun tá à ń fẹ́ níwò kọ́lọ́run ó ṣe fún wa pẹ̀lú rọrùn kọ́lọ́run ó ṣe fún wa pẹ̀lú rọrùn o wàlá haúlà wàlá kùwátà ìlà bìlà ìlú àṣìm. Ìlà méjì ni wọ́n dé wá síbí wọ́n jẹ́ aṣojú fún mọ́gàjí ìdílé Adégúnodò lápapọ̀ tí ó ń jẹ́ agboolé 8. Àwọn náà tún wá jẹ́ mọ́gàjí nínú ilé ọmọ Àjìbéèrè tó jẹ́ kan nínú ìdílé Adégúnodò. Bàbá ọlọ́jẹ̀ láti pẹ́ o. Àmín. Bí èèyàn bá ti ìbá ń sàmì pẹ̀lú ọjọ́ orí yìí yẹn láti pẹ́ ọlọ́run jẹ́ kẹ́gbọ́n lè ayọ̀ ẹ bá fún bàbá mi láti ẹ̀wọ́ kùnrin ilẹ̀ lára. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá Tẹlifíṣàn.